video yìí ó ní confirmation last video tí mo ṣe tó bá ti wò lọ wò ẹ máa hear with me ó ní 2 voice notes tó mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó share mi ní voice note yẹn ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nínú kọ́mẹ̀ntì àwọn tó comment on that last video wọ́n ní ó lé Nàìjíríà ló ti lè ṣẹlẹ̀ kò ṣe Nàìjíríà nìkan ìdí ẹ̀ ni pé ó lè má ti ṣẹlẹ̀ sí ẹ and a word is enough for the wise ìkan tó lè fi jẹ́ kó fi rampant ní Nàìjíríà ni pé bóyá irọ́ wọ́n bá fẹ́ get down pẹ̀lú obìnrin bóyá irọ́ yẹn ti mọ́ pọ̀ jù ní side Nàìjíríà ju ká sọ wípé ìlú òyìnbó lọ ìlú òyìnbó òótọ́ ni wọ́n mọ̀ sọ àwọn obìnrin gan tí wọ́n bá gbé àwọn obìnrin gan ti expect the unexpected bẹ́ẹ̀ nílùú Nàìjíríà yìí sìn ó ti gbé ọmọ yẹn ti rò pé bóyá ẹ̀ ń lọ sílé ìtura kan ìwọ wàá ṣe style wàá ṣe bí pé epo tánu mọ́tò àbí mọ́tò yẹn ní problem wàá wá initiate irú nǹkan bẹ́ẹ̀ sọmọ yẹn what are you doing irọ́ ló pa láàrin yẹn dẹ́ ẹ wo ẹ lọ bèrè bí tẹ́ ẹ ti ṣẹ̀ wá bóyá bí tẹ́ ẹ ti ṣẹ̀ wá has something to do with Ògún ẹ lọ bèrè ṣé ẹ gbọ́n kan tí mo sọ mo ní kí ẹ lọ bèrè because nígbà tí mo drop video yìí èèyàn kan pè mí èèyàn kan sọ wípé bóyá àwọn tó ń ṣẹlẹ̀ sí bóyá àwọn tó ṣẹ̀ láti ìdílé Ògún bóyá wọn ni ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ bí tẹ́ ti ṣẹ̀ wá that is it before the coming of Islam or before the coming of Christianity so ẹ má jẹ́ kí n fi ọ̀rọ̀ púpọ̀ dà yín láàmú ẹ gbọ́ voice note yẹn màá dẹ̀ play ẹ̀ tán dáadáa kẹ́yìn náà gbọ́ nǹkan tó sọ kẹ́yìn náà mọ̀ pé voice yóò wà familiar and voice yìí tẹ́ bá wò ẹ rí i pé kì í ṣèyàn tó máa believe nínú superstition tó yẹ yín so I appreciate it so much God bless you ẹ̀yin gbọ́ voice méjì máa share méjì àti tẹlómìnà tó pè mí tó ní ájíà ìyá dáadáa ìyá rere ìyá mi ọ̀wọ́n òótọ́ lẹ sọ ẹ gbọ́ tó bá ti ṣẹlẹ̀ sí ẹ o ní kó mọ̀ so yẹ èmi tí bá máa mú nǹkan wá confam ni tó jẹ́ pé mo mọ̀ pé àwọn mi ò ti ní idea rẹ̀ so that ká fi teach àwọn tó ń bọ̀ lẹ́yìn learn don't play if you play you learn kẹ mọ́ wàá learn ní hard way là ń sọ ìwọ tó bá lówó lọ́wọ́ o lè mọ́ notice owó pọ̀ ìwọ ọmọ olówó you understand ẹ sọ kí nìkan fún yín one comment tell me say òun ṣe ó lè mọ́ ṣẹlẹ̀ sí ẹ̀sìn ó lè ṣẹlẹ̀ sí lọ́la but the most important thing bó bá ṣerú ẹ̀ mọ́ parọ́ sòótọ́ jẹ́ kí wọ́n mọ condition wọn irọ́ yẹn ni ṣé ẹ mọ̀ pé àwọn tó wá nídìílé Ògún nígbà yẹn téèyàn kan bá parọ́ kò tẹ̀ kí n ṣe ìdílé Ògún nìkan tẹ́nibọ̀dì bá parọ́ wọ́n á ní kẹ́ ẹ gbé lọ síbi òrìṣà Ògún wọ́n á wá fi àdá sẹ́nu that is machete wọ́n á fi sẹ́nu wọ́n á wá fi ṣépè pé tó bá yẹ pé rọ́ làwọn ń pa báyìí tó bá yẹ pé rọ́ ni èèyàn náà máa ń rí ìjà gidigidi à ń bọ̀sibọ́sí ẹ̀yin o mọ ibi tó ti ṣẹ̀ wá náà lákọ̀ọ́kọ́ bí arákùnrin tó pè mí ẹ̀ ṣe sọ dẹ̀mí ìwà ẹ̀ tí wọ́n á dúró láàrin Ògún is even more than kẹ́ ẹ fi sẹ́nu kẹ́ ẹ fi machete sẹ́nu ẹ gbọ́ voice yìí. I was sweet luxury car yesterday, so talk bring talk. Me call like the tell and just say, bro, this your car go sweet to not babe inside, but no not babe inside. He gonna say why? Saying I even make am buy luxury so that if he beg get inside, no be say okay, he babe dey house, he go call look for hotel and all those things. Say we don't park from one side, just run am. Now I tell this guy yesterday, say if you not babe beside your car, your engine go spoil. In they argue. Now me with experience. I remember when I buy my first car, my 206 during COVID lockdown. That's how I carry that car that I get one day where it's in my mind. Finally, the girl called agree. You understand? That's how I drive, I go Abuja Stadium. So reach Abuja Stadium, we just did the talk. From talk, enter talk, we don't start to the kiss. From kiss, enter kiss. Come on, that's how we knock. Now, before we knock this knock, that my 206, all I do for that car is to change oil and put fuel and just put water. You understand? Put water, change oil. My brother, as I knock that knock, reach 5 days. I dey drive for Use 2 like this, they bed. I start to hear under my motor. I said, what's the apple? That time, he never even dawned on me. Now, I come carry and go meet my mechanic. I come tell him, see what's the apple. My car just drive, just do cross. Tell the car mechanic come service here. He say, your engine don't bad. I say, I play. Next thing, they don't talk, say, make I buy new engine. I say, I play. They don't say, make I buy new engine. I said, I go buy new engine. Say, I go rather buy another car. Now, the guy come and say, bro, you say you no collage inside this motor. I tell him, say, bro, I collage, but what collage get to do with
the engine wey kaput. Instead of that Polash make the thing happen. I don't know the theory wey dey behind that thing, but I don't believe am. Now I can't sell that my 206. I can't buy BMW. When I buy BMW 3 Series, 1999 2001 model, 3 Series, you understand? When I buy them, I use that BMW. Nothing they do the car. Absolutely nothing was wrong with this car. Absolutely nothing was wrong with this car. That's so again, I dey drive. I carry one babe. You understand? One babe where I won't go use service that time. So I carry this girl for Caro Road. In the evening time, at that time 4-5. Hold on, don't they pile up. That's how we just park. And my car na full things. As we park, just road share, go down. Boss! That's how we start again. I swear to you, I kid you not. In all this 1 week, all you start to the trip from under my motor. I carry that motor, I carry go fix. They say they'll bring the engine down before they fix am because they put something under to seal am, work. They bring the engine down. That was the end of that BMW. They fixed it. I was driving the car one day, the radiator leak. That's why I go fix the radiator, fix this one, fix this one, fix this one, fix this one, fix this one. And I saw that car again, kaput. So right now, you don't be sure I don't get the experience. I tell her now, yet. But basically, I don't know the theory behind it. But from my own experience, I will tell you for free, say if you knock for your car, that car no go get head again. I don't know whether that the Toto juice, they spoil am, or maybe the girl get bad luck, or maybe the bad luck, or maybe I don't know the theory between that thing. But if you knock, let me use my motor now. This one they drive. You understand? If I thought say I won't run any of all those illegal, normally, I dey use my sense. I know they do anything for car. Well, you don't even test when I even do all those things. I don't even change. You understand? I don't face the work of the law. So basically, that's all my video. I dey try to teach people 1 or 2 things. You understand? Basically, as a guy, man, you know, so you just start your life. Don't go talk say you won't do. It's on my bucket list. If you do bucket list, finish your car, go ahead, go kick buckets. Your eye go clear. You come start to the struggle because I remember that time I chose sister put. Now back to square one. Back to square one. So I hustle. I hustle for like 4 months. Before I come gather money, when I take sell that 206 when I buy almost 600,000, I be 700,000, I be 400, 500, don't forget. I can go sell her like 2 something. I can't look for 800,000 to add to then buy BMW. If you like, don't pull out inside your car. You're gonna learn. Don't play. Don't pull out inside your motor. Don't pull out. Ẹ̀yin tèmi, that was the voice of very dark man. A very perfect example, confirmation, evidence fún last video tí mo ṣe. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ gbọ́ òyìnbó tó sọ, òun náà ni pé mọ́tò rẹ̀ kí n kan ṣọ́ọ̀tì ẹ̀ bóyá kẹ́ ẹ gbé lọ sẹ́lẹ̀ lómi kí wọ́n túmọ̀ rẹ̀ sí yín ní Yorùbá. Mọ́tò méjì ló write off. So náà wá advice àwọn èèyàn, advice ọ̀rẹ́ rẹ̀ pé ẹ mọ́ pò láṣẹ, ẹ mọ́ bóbìnrin sùnú mọ́tò. Ẹ mọ́ bóbìnrin sùnú mọ́tò, especially àwọn obìnrin. So ó wá ní kí ni theory tó wà ń díẹ̀. Theory tó wà ń díẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣerú ẹ̀, wọ́n á kọ́kọ́ ti parọ́ fóbìnrin náà. Then o mọ origin ibi tí wọ́n gan ti ṣẹ̀ wá. Before the coming of Islam and Christianity, kí ni nǹkan tí wọ́n bọ nílé yín? Majority of you don't know. Ó lè jẹ́ pé Ògún lẹ̀ ń bọ. Ó lè jẹ́ pé ìdí Ògún gan wọ́n ti tọrọ babalá rẹ̀. O mọ̀. Ẹ lọ confirm yẹn kó tó di pé ẹ mọ join irú wà yìí. So màá play voice èèyàn kan náà tó confirm pé yes, lóòótọ́ ni. Kò ṣẹlẹ̀ sóun directly o. Àmọ́ ó ṣẹlẹ̀ sí èèyàn kan. Ó ṣẹlẹ̀ sí èèyàn tó ń gbé mọ́tò. Èèyàn tó ń gbé mọ́tò fún ṣerú ẹ̀ tó fi wá affect òun. Matured person ló sọ̀rọ̀. Very matured person. Who are so lengthy and so educative and very enlightening. Very enlightening. Very, very enlightening. Mo ní experience mo lè ṣiṣẹ́ pẹ̀lú yín lórí program tẹ̀ ṣe ní àná yìí. Ṣẹ́rí ó ti ṣẹlẹ̀ sí mi rí. Ó ṣẹlẹ̀ sí mi rí. Nígbà tí mo wà ní Lagos State. Ọlọ́run ṣàánú mi. Because àti mo lọ sí Lagos State nígbà pàtó. Ọwọ́ mi jí sówó. Tẹ bá gbọ́ pé owó yẹn jí sówó, ọwọ́ mi jí sówó nígbà tí mo dé Lagos State. Ìgbà yẹn àwọn custom ni mo ń bá iṣẹ́ ní custom college ní Ìkẹjà. Ibẹ̀ ni mo ti ń ṣiṣẹ́. Ó jẹ́ pé mo rí owó dáadáa nígbà yẹn. So ìgbà yẹn tẹ̀ ní nǹkan tí ìgbìn fún mi wọ́n kò sí pé bóyá kan wà. Ìgbà yẹn gan-an in fact wọ́n rò pé ìgbàlè yìí báyìí màá sọ pé lọ́dún bọ̀ lórí bí tùbọ̀ pé condition tí mo ti tí mo tún bá làmì wẹ́ẹ̀kì ṣe fún mi ọ̀fọ́jà agbára. So ìyẹn náà ṣe tó ṣẹlẹ̀ ní wípé nígbà yẹn láti mo sáré láti police ẹ̀yìn mo ní bí tuntun nígbà yẹn láti bá kànáà kọ́sọ́ mi ṣètò pé àtẹ̀yọ nínú àwọn mọ́tò tí wọ́n sì because wọ́n máa ń ṣe àwọn jáde. So àtàwọn ní pé tá a bá fẹ́ ra mọ́tò fún kò sí problem fún mi.
nínú àwọn mọ́tò tí wọ́n seize pé sí ibẹ̀ yẹn kẹ́ mọ́ rò pé ó sọ yí pé still àwọn custom làwọn lọ bá nínú àwọn mọ́tò tí wọ́n seize. ó wà available before God and man ká tó fọ̀ báyìí ó ti di pé wọ́n lọ kó pépà wá nìyẹn wọ́n bá ní pé gbọ̀fọ̀ iye báyìí ilé iye báyìí lẹ́nu kan dé ìgbéra gbọ̀fọ̀ nígbà yìí pé màá gbé fáwọn èèyàn tó ń bá mi fi ṣiṣẹ́ at the end of the month oye tí wọ́n máa deliver and to God be the glory kẹ́ni yẹn come to manifestation wọ́n deliver owó so èmi ò wá mọ̀ ó wá ní ẹni tí mo gbé fún tó ń wà tó ń deliver owó fún mi ẹni mọ̀ pé ó máa ń bá àwọn mọ́tò mi ní ìyẹn sẹ́gbọ́n sáré kó kárí pé kò ní problem ọ̀la problem lórí pé gbogbo tá a bá pa náà a tún lọ sí orí mọ́tò mi kí wàá ló ṣẹlẹ̀ kí ló ń lọ so kìnní yẹn sáà ń lọ bẹ́ẹ̀ wá sí di pé gbà tó yà ẹni pé mọ́tò yẹn padà láì sọ fún mi mo bá wò pé kí ló ṣẹlẹ̀ kí mọ́tò fi wá láì sọ ọkọ̀ bẹ́ẹ̀ pé tó bá gbé lọ tó bá bọ̀ mi ò fi brake pad mi ìdí jẹ́yà ààyò owó gbogbo maintenance láti lórí mọ́tò ààyò sẹ́yìn owó tó jẹ́ tèmi náà kò sí àtọ̀ ẹ jẹ́ kí n ṣọ́ọ̀tì ẹ̀ nítorí network padà bá parí ọ̀hún dé at the end of the day so as I was saying mo ṣàwá wo títí it was later mi rò pé àwọn èèyàn mọ̀ pé wọ́n ṣe irú àbúrò iṣẹ́ bẹ́ẹ̀ nínú mọ́tò kò lẹ́tà mi wọ́n ṣàwá bá mi pé mo kọ́ ọ̀rọ̀ ajé kìnìkan bla 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 àwọn ẹ̀yà tó bá jẹ́ ọmọ ìlú wa ní ọjọ́ wọn wọ́n bá sọ wípé àwọn mọ̀ pé èmi mo ní káà yìí bá ní kí ló ṣẹlẹ̀ bá ní káà pé dandanwò ní mọ́tò yẹn pé kódà ojú dandanwò ní hòtẹ́ẹ̀lì wọn yà àyùkílẹ̀ mi kí ni wọ́n ń dánwò náà ní pẹ́ẹ́ni tí mo gbé fún ọ pé ìfà ìṣọ́ ọgbọ́n ṣe ń la igi àwọn ọmọ níbẹ̀ so èmi ń jẹ̀wọ́ èmi I don't even count it as anything mo rò pé wo ìyẹn ti lọ nìyẹn it was later ọ̀rọ̀ tí mo ń sọ yìí last year ni mo ẹ̀sẹ̀ wá mọ what is going on about mo sọ pé níta bá nínú comment mo comment pé I experience it then ó tún wá ṣẹlẹ̀ sẹ́nìkan tó close sí mi ẹni yẹn náà he is now a pastor not even pastor he is now a prophet ẹni yẹn mọ́tò big for nothing ni wọ́n bá ship wá láti US táwọn ẹgbẹ́ ẹgbẹ́ fún ẹgbẹ́ ọkọ̀ tó máa gbà yẹn ìtẹ́gbẹ́ yẹn náà sọ fún òun ṣe nínú mọ́tò yẹn gbàgbé àlẹ́gbẹ́ yẹn tó ní ọkọ̀ tuntun tí ò sí fà tó ṣe tó yẹ pé èsì pé bóyá wọ́n ti wà rí pé òun ló ń gbé jáde nínú kọ̀ǹténà lẹ́kọ̀ọ́ gbà tó lọ sí ẹ̀yìn. ó ní kí ló ń tẹ̀sán lédè tó bá jí láàárọ̀ tó bá pàtàkì bá ń jẹ ẹ̀ tó mọ̀ ní ìkìlẹ̀ abẹ́ ẹ̀. ibi oúnjẹ ẹ̀ ló ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀. ni wòlíì kan wá sọ fún pé tó wọn ò bá jáwọ́ nínú ètò ìṣe yìí nínú mọ́tò báyìí pàmò tó má padà sí báyìí sí mọ́tò yẹn ó nígbà yẹn ni òun wà ní ayé tó wọn pé wọ́n bí ṣì ló sọ. so at the end of the day ẹgbẹ́ yẹn náà ó padà sí square zero mi up to this moment mo ti ń bá yín sọ̀rọ̀ despite the fact pé we jẹ́ prophet. Thank you so much mo appreciate God bless you. So ẹ̀yin confirmation nìyẹn pé àwọn èèyàn ń rúwà bẹ́ẹ̀ it is also a confirmation pé yes irúwà yẹn ó máa ń lead sí loss of properties especially moto ẹ̀yin tèmi kì í ṣe mọ́tò nìkan ò tó lẹ́yìn kan kọ́nu government bus pé ṣe mọ́tò nìkan ni kì í ṣe mọ́tò nìkan ibi tó bá ti wà tó bá ti ń parọ́ tí iron bá ti wà ní surroundings ẹ̀ tó cycle rẹ̀ be careful especially ẹ lọ bèrè ibi tẹ́ ẹ ti ṣẹ̀ wá ṣóyè yín èèyàn kan ló já mi ní kinní yẹn so if there's any other thing any other support tá a fi lè support pé báwo ló ṣe ń ṣẹlẹ̀ ṣóyè yín ṣe mọ̀ pé mi sọ mo nítorí pé wọ́n ń parọ́ irọ́ ló máa lead sí kinní yẹn èèyàn kan náà sọ pé apart from pé irọ́ ibo ni wọ́n ti ṣẹ̀ wá ibo ni wọ́n ti bàbá tí wọ́n bá tọrọ àwọn nídìí Ògún ibo wọ́n ti tọrọ àwọn babalábá wọn maybe their babalábá wọn has something to do with Ògún mo ti sọ lẹ́ẹ̀kan ẹ rántí pé before the coming of Islam and Christianity there were all these irúmọlẹ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn generation wa tí wọ́n ń sin gbà yẹn ṣóyè yín so ẹ jẹ́ kí wọ́n sọ kíní kan fún yín ṣe mọ̀ nígbà tí this my personal person tó ń sọ̀rọ̀ ṣóyè yín ní má lọ pé personal person àwọn supporter on point tó sọ̀rọ̀ nípa golf ó lè jẹ́ pé ìrìn àjò tí wọ́n ti gbé mọ́tò yẹn lọ ó dẹ̀ lè jẹ́ pé ojú ọ̀nà Nàìjíríà tí ò dáa ṣóyè yín bẹ́ẹ̀ nínú voice yẹn ẹ gbọ́ tó sọ wípé àwọn bàbá kan wá sọ fún un pé nǹkan tí dírẹ́bà yẹn ń dánwò nu mọ́tò nìyẹn ṣe rí i pé ọ̀rọ̀ yìí kì í ṣèsìn ọ̀rọ̀ yìí ṣe kí ni ó ti pẹ́ so tó bá ṣẹlẹ̀ sí ẹ má kó dànù ẹ fi kọ́gbọ́n ni because o mọ ibi tó ti ṣẹ̀ wá
mi ò ní ọ̀rọ̀ yìí pọ̀, a lè mọ fà lọ bẹ̀yìn ò ní pé ìwọ tó bá tún ní experience pé kó mọ́ share mi, please share mi, then tell me again ìdí ẹ̀ tó fi ń rí bẹ́ẹ̀ yẹn. Kì í ṣe pé àwọn ọkùnrin díẹ̀ ló ń ṣẹlẹ̀ sí, ọkùnrin púpọ̀ tó bá ṣẹlẹ̀ sí ẹni. So fún gbogbo ẹ̀yin tí mo lo voice note yín, thank you so much, mo appreciate yín. God bless you. Bye.